ǹjẹ́ ti gbọ́ ẹjẹ́ tuntun sọ fún yín kẹ́ wá tún gbọ́ àwọn ẹni tá ń gbọ́ yín àwọn ọlọ̀tẹ̀ náà ń gbọ́ yín ní nǹkan kan ò ṣẹlẹ̀ níbẹ̀ yẹn dẹ̀ ní nǹkan ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ lẹ́mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ gómìnà tán sì dá iṣẹ́ ìdúró oríṣiríṣi ẹ̀sùn náà fi ń kan àwọn náà nà ó tá à ń rí ṣé kí Alhaji MC kó gbabẹ̀ kó fi sọ̀rọ̀ sí gómìnà ni rárá n tó yẹ tí MC máa ṣe ló ṣe yẹn. ṣé ẹ rí ọ̀rọ̀ MC tí wọ́n gbé jáde gbogbo àwọn ẹni tán jáde ó dàbí ẹni pé wọ́n rán yín sí Alhaji MC ni pé ohun kan náà ní kẹ́ ẹ máa fi sọ̀rọ̀ ẹ lò làákàì lórí n tẹ́ ẹ fẹ́ sọ tẹ́ ẹ fẹ́ fi fèsì fún Alhaji MC ẹ dẹ̀ tún jó ní mọ́tò ẹ mọ̀díwé bẹ́ẹ̀ ṣe lè dá padà àwa tá a bá yín ṣiṣẹ́ mọ́tò tó jẹ́ pé a kàn ń wò yín ra dẹ̀ mọ bí nǹkan ṣe ń lọ níbẹ̀ a dẹ̀ ń bá yín fi làákàì náà wò lọ bẹ́yìn náà ṣe stọ́dí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì my brother kú òǹbẹ́ ọ̀rọ̀ tó sọ yẹn jẹ́ kí n dá padà fún ẹ ó dẹ̀ yín méjì mo ti kọ́mẹ́ǹtì lórí tẹnìkan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ yẹn ni ò jẹ́ kí n fẹ́ kọ́mẹ́ǹtì lórí tiẹ̀ ṣùgbọ́n ẹ ronú kẹ́ ẹ tó kó jẹ́ pé MC lẹ máa fi fún lésì bẹ́ẹ̀ tí ẹ fẹ́ MC lésì ẹ rò dáadáa wípé ṣé tó ṣẹlẹ̀ yìí ó yẹ kẹ́ MC ó dá sí ni àbí ò yẹ ẹ wá fi wé ti 2002 lẹ pé o àbí 2022 lẹ pé àbí bẹ́ẹ̀ kọ́ torí mo wo so many people yín oúnjẹ ló ń lọ ọlá pé fóònù mi yìí o kíní láìfù rẹ̀ ò ṣe ó máa ń síìzì ohun ni ń bá jáde láìfù fún yín ni ẹni bá lè gbé gbogbo ẹ̀ kó gbé síta ẹ mọ̀ gé láàbọ̀ my brother ẹni wọ́n fi Alhaji MC nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n wá fi Alhaji MC wọ́n fi ní kó ṣe relief duty níbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kí wá ló dé tí pírẹsidẹ́ǹtì yẹn ló lẹ́tọ̀ọ́ àti jáde sọ̀rọ̀ kò mọṣẹ́ ìṣẹ́ nì nígbà yẹn 2022 yẹn pírẹsidẹ́ǹtì tó wà ń bẹ̀ kò mọṣẹ́ rẹ̀ ń ṣẹ́ ó kàn gbé èbó ó lè kà á ó lè kọ ẹ wá ní Musiliu ò kàwé ó ka ọgbọ́n orí ó sì ka làákàì ó sì máa ń pa union ló fi hàn yín yẹn. bí bàbá wa Adeleke ṣe jẹ́ gómìnà MC náà ti di president now kí lẹ̀ ń sọ yìí P pẹ̀lú G ó yá ṣe rí i pé ó yàtọ̀ síra wọn èmi ò ní jẹ́ kí kinní yìí ogun o ẹ jẹ́ kóhùn yìí ó jáde lọ síta ní everywhere mo fẹ́ jáde láìfù ní fóònù mi ní òjé ǹjẹ́ ẹ ti gbọ́ ẹjẹ́ tuntun sọ fún yín kẹ́ ẹ wá tún gbọ́ àwọn ẹni tá ń gbọ́ yín àwọn ọlọ̀tẹ̀ náà ń gbọ́ yín ní nǹkan kan ò ṣẹlẹ̀ níbẹ̀ yẹn dẹ̀ ní nǹkan ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ lẹ́mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ gómìnà tán sì dá iṣẹ́ ìdúró oríṣiríṣi ẹ̀sùn náà fi ń kan àwọn náà nà ó tá à ń rí ṣé kí Alhaji MC kó gbabẹ̀ kó fi sọ̀rọ̀ sí gómìnà ni rárá n tó yẹ tí MC máa ṣe ló ṣe yẹn n tó yẹ k'Alhaji MC ó ṣe ló ṣe yẹn n tó ń pè pírẹsidẹ́ǹtì nìyẹn àsìkò ògbà tí wọ́n yẹn relief duty ni wọ́n fi wọ́n ṣe Alhaji MC ò lẹ́nu ọ̀rọ̀ ń táìmù yẹn pírẹsidẹ́ǹtì wà ńlẹ̀
president yẹn ló gbọ́dọ̀ jà wípé kò rí bẹ́ẹ̀, kò yẹ kẹ́ ẹ ṣe báyìí. Táwa ló padà tún nǹkan yẹn ṣe, Alhaji MC ló padà tún nǹkan yẹn ṣe. Alhaji MC ọ̀hún náà ló wá padà tún nǹkan yẹn ṣe lẹ́yìn òrẹ́yìn pẹ̀lú ìrànlọ́wọ́ pírẹ́sídẹ́ǹtì ló taari ẹ̀ jáde pé ó yá lọ sọ fún wọn bẹ́ẹ̀. Bí pírẹ́sídẹ́ǹtì wọn nígbà náà tí ò bá sọ fún Alhaji MC Oluomo wípé kó tún ṣe o lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yẹn tó wọlẹ̀, kò lẹ́nu ọ̀rọ̀ ní táìmù yẹn náà. Òun ò ń ṣe pírẹ́sídẹ́ǹtì, ẹ fi mọ̀ pé ìwé kọ́ ni làákàyè, ọgbọ́n orí tún ṣe kókó, àti ká mọṣẹ́ ẹni níṣẹ́ ó jẹ́ kókó. ń gba Gumi tó ní bàbá Tinubu kò gba àwọn bádíìtì àti Boko Haram kó sọwọ́ di Nàìjíríà papọ̀. Ó nígbà àwọn Jonathan àti bàbá Ọ̀ṣínbàjò àti Buhari, àwọn yẹn gba bádíìtì àti Boko Haram, wọ́n gbà mọ́ra. Bàbá wa Tinubu sì sọ fún ipò, ó fi hàn pé òun ní làákàyè ju gbogbo wọn lọ, bó làwọn èèyàn ó ṣe máa pa òun láwọn èèyàn tí ó sì gbà wọ́n pọ̀ mọ́ ọmọ tọ́. A ní ẹgbẹ́ kínní ìkórìn ní any platform, ẹgbẹ́ kórìn. Ṣé rí àwọn ẹni tán bá kàwé yẹn wọ́n máa ṣe bí bóyá àwọn kàwé èwo gbogbo òwe tákà wọ́n fẹnu fẹ́ná. Ó jọ ẹ̀ mọ̀ pé àwọn gómìnà míì máa fẹ́ fi irú nǹkan bẹ́ẹ̀ ṣe pọ́lítíìsì fún ìlú. Táwọn bá fẹ́ fi ìyẹn ṣe pọ́lítíìsì lórí APC náà ló máa jáde tó máa takò náà. Oníníjà tí ń ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state ni, oníkọ́níjà tí ń ṣẹlẹ̀ lọ́ṣun state. Níbo ni pírẹ́sídẹ́ǹtì wà nígbà tí Ọ̀ṣun state tí gómìnà Adeleke tó fi fẹ́ wọlé, bó sì ti wọlé tán ni tàbí kó tó wọlé, tí wọ́n sun èèyàn, tí wọ́n pa èèyàn nílùú Ọ̀ṣun yẹn? Kí ló dé tí irú òfin yẹn ò wáyé? A béèrè lọ́wọ́ yín. Gbogbo nǹkan wọ́n ti sọ di politics. Iṣẹ́ pírẹ́sídẹ́ǹtì of union ní MC Oluomo ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn. Èyí tó ṣẹlẹ̀ sí l'Ékòó tí ó sọ̀rọ̀, kò mọṣẹ́ iṣẹ́ ni, kò mọṣẹ́ yẹn ṣe dáadáa ni. Mi ò fi bù. N tá ń pè pírẹ́sídẹ́ǹtì ní pírẹ́sídẹ́ǹtì. Ẹni wọ́n sì fi ṣe relief duty nígbà yẹn tí í ṣe Alhaji MC Oluomo. Pírẹ́sídẹ́ǹtì gbàkọ̀rọ̀, ó pè mọ́ra, ó ní dákun, èmi ò lè jáde. Ìwọ náà ni ó jẹ́ àjọ ṣe nǹkan báyìí. Wọ́n jọ tún ṣe náà. Bọ̀ síbẹ̀ náà ẹni tó lọ tí Alhaji MC tó gbà ńgbà tí ọmọọṣẹ́ yẹn ṣe mọye gbogbo division tó jábọ́ mọ́ lọ́wọ́ ni. Kí Alhaji MC kan tó wá tún ṣe, kí gbogbo ẹ̀ tó dodidi. Ẹ máa ronú kẹ́ ẹ tó sọ̀rọ̀. Ǹjẹ́ ti gbọ́? Ẹ máa ronú pé àwọn kan wà tí wọ́n mọ̀rọ̀ gbọ́. Iṣẹ́ tó tọ́ sí MC ní í ṣe yẹn. Torí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ máa fi lọ̀yàn, ẹ máa rò kẹ́ ẹ tó sọ. Ẹ máa rò kẹ́ ẹ tó sọ. Ó ti di dandan kó dìde kó sọ̀rọ̀. Ó ti di dandan kó sọ̀rọ̀. Torí àwọn ọmọ ẹ̀ ni ó dẹ̀ gbọ́dọ̀ béèrè ọ̀rọ̀. Ọ̀rọ̀ táwọn ọmọ ẹ̀ bá sọ fún un ló máa gbé jáde. Òun ló máa gbé jáde náà ni ó sì fi hùwà wù. Ńgbà gómìnà bá ti ráyè tẹ MC. So MC ráyè lórí àwọn èèyàn tó ń ṣe pírẹ́sídẹ́ǹtì lé lórí. Ńlọ náà sì fi sọ pé ó dà báyìí náà ni kó dẹ̀ ṣe rí. Ó yá. Ẹni wà bẹ́ẹ̀ lánàá ní 2022. Ìgbà wo lẹ MC gbà?
pé ṣé kò ṣe kinní kan ni nígbà wo ló gbà ẹ mọ̀ pé 2026 la wà ìṣá bẹ́ẹ̀ wọn yẹn náà ni àsìkò ìgbà yẹn náà ni wọ́n fi sọ pé Buhari lọ rí báńdíìtì àti bàbá Ọ̀ṣínbàjò àtàwọn Jonathan Tinubu ò sì rí bẹ́ẹ̀ ẹ sọ fún gómìnà èèyàn ò lè máa pa ìlú káníká gbà wọ́n wọlé ká sọ wọ́n dọmọ rárá o èyí tí ń ṣẹlẹ̀ lọ́sùn yẹn ìjà àbò ní lẹ́fẹ́ fi sí politics lẹ́fẹ́ fìyẹn ṣe ńgbà tí ìṣe báńdíìtì ìgbà tó wá sọ tán nìsín ṣẹ́yìn náà rí pójú lẹ́wà ẹ ṣe lè wá fẹ́ fi politics ti yín kẹ́ fi da tàwọn ẹni ẹlẹ́ni rú rárá o kò ṣeé ṣe